kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi, a kú bí ojú ọjọ́ ṣe rí. Ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí, a ní dẹni àkọlẹ̀bò. N tá lé tá bá lọ́dún tó kọjá kọ́dún tó parí á tẹ̀ wá lọ́wọ́. N tá lé tá bá lóṣù tó kọjá lọ sọ́hùn kóṣù tó parí á tẹ̀ wá lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ti subscribe, bá wa subscribe. Owó tẹ́ fi máa ra data láti máa fi wò wá, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ̀yin náà kàtàkẹ́ tó rí kan, ẹ̀yin bá wọn gbé sọnù, bí ò ṣe bí ọmọ, ojú wa ò ní rí bí, àní ráre, àní sunkún, àní mọ̀kòrò. Fáfàdé yìí tí ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di. Gbogbo ayé ò nílùú fún gbogbo wájú. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà níbi tẹ́ ti ń wò mí, mo kí yín ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán ẹ káàsán, tó bá jẹ́ alẹ́ ẹ káalẹ́lẹ́. Kí mo wá fún wa lénìí, òun náà ni oògùn jẹ̀díjẹ̀dí. Ẹ rí ewé tó wà wò lọ́wọ́ mi yìí, wọ́n ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí, ìyẹn ewé àsùnwọ̀n òyìnbó. Àṣejẹ ni. Ẹ tí mọ̀ pé sáṣejẹsẹ̀ jẹ̀díjẹ̀dí wà ní, bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé wọ́n ní àìrìn jìnnà láìra abokí ọ̀kẹ́rẹ́, bẹ́ẹ̀ ni. Tẹ́ni bá ṣe ní àgbo jẹ̀dí, a ní àgúnmu jẹ̀dí, a tún ní àṣejẹ jẹ̀díjẹ̀dí. Kódà ọṣẹ jẹ̀díjẹ̀dí wà téèyàn bá fíyàn máa fi wẹ̀, tó jẹ́ jẹ̀díjẹ̀dí yóò kúrò lára ẹ̀. Ìdí wọ́n mú wá fún wa lénìí náà ni àṣejẹ jẹ̀díjẹ̀dí àti àgúnmu jẹ̀díjẹ̀dí. Báwo la ṣe wá ṣe? Ṣé rí ewé yìí, tán ń pè ní ewé àsùnwọ̀n yìí, ìyẹn àsùnwọ̀n òyìnbó. Ẹ jẹ́ ká hàn án, ká já nígbà tá a bá tọ́ ẹ̀fọ́. A lè gbo ewé yìí kó pọ̀. Fáfàní àwa tí a bá lè mu àgbo yìí, a tún fi ń ṣe àgbo náà ní ewé tẹ́ ń wò yìí. À á gbó, tá a bá gbo ewé yìí, ẹ jẹ́ ká fi iyọ̀ díẹ̀ sí i. Àgbo jẹ̀díjẹ̀dí ni ẹni tí ò bá rí ìgbẹ́ yà, tó bá lo ewé yìí tó gbómu, á yàgbẹ́. Ẹni tí jẹ̀díjẹ̀dí bá ń ṣe tó bá lo ewé yìí, á ya jẹ̀dí. Báwo la wá ṣe àṣejẹ yìí? Ẹ jẹ́ ká já ewé yìí, ká wá gé e, ká já ọ̀mùdọ́ ẹ̀, ìyẹn ọ̀mùnú ẹ̀, ká gé gàtà wá gé ẹ̀fọ́, ká fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí. Ewé nìkan, ẹ jẹ́ ká fẹ́ràn sí, ká fẹja sí. Ẹ jẹ́ ká jẹ́ káwọn ọmọ wa náà jẹ́ ń bẹ̀. Ó dájú o, ewé tẹ́ ń wò lọ́wọ́ mi yìí, ó dájú. Fún àwa tá a bá lè mú ní àgbo, àgbẹ̀ ni mo ti sọ síwájú yẹn. Ewé nìkan là á gbó, á fi iyọ̀ díẹ̀ sí, á mú ìyẹn fún àgbo ẹ̀. Ọbẹ̀ ni mo ṣàlàyé fún wa yìí, ìyẹn ọbẹ̀ rẹ̀ àṣejẹ. Ẹ jẹ́ ká fẹja sí, ká fi epo sí, ká fi tó bá wù wá sí. Ìyẹn dúró báyẹn. Ṣé rí fúláwà tí ẹ ń wò ní ọwọ́ mi yìí, òdòdó tẹ́ ń wò lọ́wọ́ mi yìí, òdòdó ewé yìí ni. Ó ti yé yín, òdòdó ẹ̀ ni. Ṣé rí òdòdó yìí, iṣẹ́ jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ akọ jẹ̀dí. Báwo la ṣe wá ṣe? Bá ṣe ṣe náà mo fẹ́ ṣàlàyé fún wa yìí. Ṣé rí fúláwà yìí, à á sá tó máa gbẹ. Ẹ bá gbà mí láyè, mo lè mú èyí tí mo ti sá tó ti gbẹ, mo lè fi hàn yín. Kódà èyí tí mo ti ṣe lágúnmu, tí mò ń lò, àbí tí mò ń tó ti yé yín, tí mò ń fún àwọn èèyàn, màá fi hàn yín náà. Ẹ bá gbà mí láyè, ibi tí mo sá sí, màá gbé wá. Ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Òun ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí, ìta ti sá tó ti gbẹ
òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Tẹ bá sá tán, tẹ bá ti sá tán bí ó ṣe máa rí nìyí. Ìyẹn flower tí òdòdó tó wà lọ́wọ́ mi, ó ti yé yín báyẹn. Tẹ bá ti sá tán bó ṣe máa rí nìyí, bí ó ṣe rí nìyí, òun lẹ̀ ń wò yìí. Òun nìyẹn, bó ṣe máa rí nìyẹn. Tẹ bá ti wá sá tó gbẹ, tó ti gbẹ dáadáa, á lọ̀ ni, á lọ̀. Tó bá jẹ́ pé èyí tá ti lọ̀ òun nìyí, èyí tí mo ti lọ̀ ní powder ni, á sá tí ó gbẹ, á wá lọ̀ kúnná. Ẹ ti rí báyìí, ẹ rí báyìí, òun ni mo ti lọ̀ yìí. Á lọ̀ kúnná, á wá wá imí ọjọ́, imí ọjọ́ yìí á lọ̀ mọ́. Á wá èso awogba, à máa ń pè ní awogba lọ́dọ̀ tiwa, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Ìjẹ̀bú, àwọn ń pè ní aworoso. Aworoso náà ni wọ́n ń pè ní awogba. Àwa Ọ̀yọ́ à ń pè ní awogba, àwọn Ìjẹ̀bú ń pè ní aworoso. Èso yìí, èso yẹn ni à ń lọ̀ mọ́. Ẹ rí bí eléyìí ṣe wà nísìnyí, bí ike ṣe wà yìí. Tó jẹ́ pé déédé eléyìí ni a rí tá a sá tó gbẹ, tá a lọ̀ tán, tá a lọ̀, tá a wá fi imí ọjọ́, tá a fi sí i, tó ti yé tá a ti lọ̀ tó kún kiní yìí. Ṣé ẹ rí èso yẹn? Ẹ jẹ́ ká lọ bí 15 mọ́ ike yìí, kò gbọdọ̀ pọ̀ jù. 15 mẹ́ẹ̀ẹ́dógún èso aworoso yẹn, 15 tá a mọ̀ sí awogba. Ẹ jẹ́ ká lọ̀ mọ́ déédé ike yìí. Ìyẹn ike 50 cl, tó ti yé yín nísìnyí, ike 50 cl. Ká lọ̀ 15 mọ́. Tó jẹ́ pé ike tí ò tóbi jù báyìí lọ la bá rí, tí ò tó bóyá 35 cl, ẹ jẹ́ ká lọ̀ 10 mọ́, torí kò gbọdọ̀ pọ̀ jù, kò gbọdọ̀ pọ̀ jù. Bí ó ṣe jẹ́ nìyẹn, ìyẹn fún àsèjẹ jẹ̀díjẹ̀dí àti àgbo jẹ̀díjẹ̀dí pẹ̀lú àgúnmu jẹ̀díjẹ̀dí. Bó ṣe jẹ́ nìyẹn. Tá bá fẹ́ lò ó, ẹ wo bí mo ṣe ṣe ọwọ́ mi yìí, ẹ wo tí mo bù sọ́wọ́ mi. Ẹ jẹ́ ká fi kiní oògùn àwọn ọmọdé, cover tán fi ń lo oògùn fọ́mọdé, kò gbọdọ̀ pọ̀ jù. Ìlò ẹ̀kan. Ẹ rí cover kiní àwọn ike oògùn ọmọdé yẹn, ó ti yé yín. Cover yẹn ó ṣe déédé síbí kan, síbí ìmùkọ kan, òun ni a máa lò. A máa yàgbẹ́ o, àmọ́ kò ní ṣègbẹ́ gbuuru. Ẹ má gbàgbé tẹ bá ti lo àgúnmu yìí tán, tá a ti lọ̀, ẹ jẹ́ ká fi iyọ̀ tíńtíní, iyọ̀ díẹ̀ sí i, tó ti yé yín. Èso aworoso, èso àsùnwọ̀n, imí ọjọ́ àti iyọ̀ díẹ̀, ká fi iyọ̀ díẹ̀ sí i, yóò bá wa ní ara mu o. Má jẹ́ ká fi ṣeré o, ohun tó dájú ni, ó confirm, ó dájú, ó confirm ní àgúnmu jẹ̀díjẹ̀dí. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín, àgúnmu pẹ̀lú àsèjẹ jẹ̀díjẹ̀dí. A lè fi ẹ̀gúsí ló dáa jù láti fi sè. Tá bá lè jẹ lọ́bẹ̀, ẹ jẹ́ ká gbo ewé yìí, ká gbó kó pọ̀, ká gbó yẹn, ká wá fi omi yẹn tẹ̀bà àbí ká fi ro àmàlà. Bá jẹ́ pé sẹ̀mó ló wù wá ni, ká fomi yìí ro sẹ̀mó. Gbogbo ẹni tó bá jẹ sẹ̀mó yẹn, tó bá ní jẹ̀dí lára, á ya jẹ̀dí yẹn, á yà á mọ́gbẹ̀ẹ́. Kò jù báyẹn lọ. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ojúkójú ò ní wò ẹ̀yin náà. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Ẹ jọ̀ọ́, àbẹ̀yín. Owó tẹ́ máa fi ra data láti máa fi wò wá, Ọlọ́run ní fi wọ́n yín o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ibi tí ẹgbẹ́ yín bá ti ń náwó, ẹ̀yin lè bá wọn nájú bẹ̀. Ìwọ̀nba tó kù tọ́dún yìí ó fi parí, a ní ṣìṣe. Ó dìgbà.